ìjẹ́ kò sẹ́ni tí wọ́n fẹ́ gbé ìdí àgbà àfà fúnlé àfà rẹ̀ ọ̀gbọ́ wọ́n yẹ lẹ́yìn ẹni tí ó wí pé òun fẹ́ gbantẹ́ ń jẹ́ Abdulliya àti Siyada àti rẹ̀ àṣà fúnlé àfà wọn máa kà wọn wípé àti àfà àwọn tọ́kọ̀ ń kéwú àtọmọ àfà àwọn àti gbogbo ọmọ àfà àti ilé àfà àwọn òun ti padà wá ju gbogbo wọn lọ. ọmọ Markaz tó kéwu Markaz tí Sheikh Adamu táwọn òbí rẹ̀ fà á lé Sheikh Adamu lọ́wọ́ nígbà tí ò sí irú máa nì lọ́dọ̀ tiwọn. Radiyallahu ta'ala anhu. Báwa ni ìmọ̀ tí ń bẹ láyé òde òní ajé Adamu lọ́rùn fún Hayyakumullah. gbogbo nǹkan lè jù wá lọ máa jù wá lọ èyí wọn ni ọlọ́lẹ̀ ké ní ọba ọ̀la mu Masha Allah. tí wọn náà fi bá wùjọ mu lọ́la. Alhamdulillah. Òun kálukú wa dá ọmọ fún Sheikh Adamu. Ok, wọn á dá ọmọ fún wọn kí ni ẹ̀san tí àwọn èèyàn san lẹ́yìn ìgbà tí Sheikh Adamu kú tán. Masha Allah. ọ̀gbọ́ Àgbọ́yé sá. ìjẹ́ gbogbo wọn ni wọ́n ṣẹ̀san. Masha Allah. ìjẹ́ kò sẹ́ni tí ń tún rotí kí ilé àfa àwọn ọmọ yìí má nínú ẹni tí Sheikh Adamu kọ́ ń kéwú. pé mọ̀ọ́dún méjì nù báwọn. Masha Allah. alákọ̀ọ́kọ́ ń jẹ́ ti ọmọ Markaz tó kéwu Markaz tí Sheikh Adamu táwọn òbí rẹ̀ fà á lé Sheikh Adamu lọ́wọ́ nígbà tí ò sí irú máa nì lọ́dọ̀ tiwọn. Radiyallahu ta'ala anhu. Báwa ni ìmọ̀ tí ń bẹ láyé òde òní ajé Adamu lọ́rùn fún Hayyakumullah. gbogbo nǹkan lè jù wá lọ máa jù wá lọ èyí wọn ni ọlọ́lẹ̀ ké ní ọba ọ̀la mu Masha Allah. tí wọn náà fi bá wùjọ mu lọ́la. Alhamdulillah. Òun kálukú wa dá ọmọ fún Sheikh Adamu. Ok, wọn á dá ọmọ fún wọn kí ni ẹ̀san tí àwọn èèyàn san lẹ́yìn ìgbà tí Sheikh Adamu kú tán. Masha Allah. ọ̀gbọ́ Àgbọ́yé sá. ìjẹ́ gbogbo wọn ni wọ́n ṣẹ̀san. Masha Allah. ìjẹ́ kò sẹ́ni tí ń tún rotí kí ilé àfa àwọn ọmọ yìí má nínú ẹni tí Sheikh Adamu kọ́ ń kéwú. ìjẹ́ kò sẹ́ni tí wọ́n fẹ́ gbé ìdí àgbà àfà fúnlé àfà rẹ̀ ọ̀gbọ́ Àgbọ́yé bàbá. wọ́n yẹ lẹ́yìn ẹni tí ó wí pé òun fẹ́ gbantẹ́ ń jẹ́ Abdulliya àti Siyada àti rẹ̀ àṣà fúnlé àfà wọn máa kà wọn wípé àti àfà àwọn tọ́kọ̀ ń kéwú àtọmọ àfà àwọn àti gbogbo ọmọ àfà àti ilé àfà òun ti padà wá ju gbogbo wọn lọ. Apá kan. apẹ́lẹ́ kejì làwọn tí Mọ̀lánà Sheikh Adamu tí wọ́n ràn lọ́wọ́ láti pé kẹ́ ẹ lè rí bẹ́mi náà ti rí káàyè tí náà ó lè rí báyè tèmi ti rí wọ́n dá sínú ayé wọn láwọn tí Sheikh Adamu bá wọn dá ilé kéwú tí wọ́n bá wọn ní contribution nípa ìdálé kéwú tí wọ́n náà lẹ̀ tó fi ní taste irú ní Sheikh Adamu tí ọ̀sá àfáà kan tó lè ṣe irú nǹkan tí Sheikh Adamu ṣe ta lẹni tí ó ní ọjà tí ń tà àbí ibi tí ń rajà àbí mẹ́tọ́dù tó ń fi ń tajà rẹ̀ ọ̀nà tí ń gbà tajà táwọn èèyàn fi ń wádùn ẹ̀ tí ó wàá pe ẹnìkan sí wípé lágbájá ọjà tiẹ̀ náà tó gbé kalẹ̀ yìí tó o bá lè máa ṣe báyìí tá a bá fẹ́ polówó rẹ̀ bá àti polówó rẹ̀ tó o bá tà fún yàn bá àti ṣèrè bá àti díwó kún gbà míì ìgbà míì tí o bá fẹ́ ṣe bá ti ṣe ọjà bá lókè bá ti ṣe kọ́ wá fọwọ́ ẹ̀ hàn ń tọ̀ ò ní rí. Sheikh Adamu nìkan òun nìkan títí dòní àtúntì rí àtún fi bàbá Lágége tòní náà tó jẹ́ pé bàbá tó bàbá Lágége tòní náà Adamu náà láti fi ọ̀nà hàn gbogbo àwọn àfáà tó jẹ́ pé lè kéwú àkúnlẹ̀ké ló ń kálukú wọn ní bàbá ní ń bá wọn nàró rẹ̀ ní sọ di irun tiwọn náà. ẹni tí ò sí lọ́kàn rẹ̀ kó wọn nílé kéwú gan. ẹni tí ò sí lọ́kàn rẹ̀ kó wọn nílé kéwú bàbá nílé dálé kéwú lẹ̀ gbogbo àwọn bàbá rẹ̀ wọ́n bàbá àparẹ́ bàbá contribute bẹ́ẹ̀ sínú ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. tábàdí a máa dápọ̀ lé kéwú kọ̀ọ̀kan á kà tó 17 nílẹ̀ Yorùbá. bẹ́ẹ̀ ni á kà tó bẹ́ẹ̀ ẹgbẹ́ Sheikh Adamu lọ́wọ́ mbẹ́ bàbá nílẹ̀ yìí gan nílọrin tá a wà yìí á kà tó méje. bẹ́ẹ̀ kí bàbá ó fi àwọn ọmọ kéwú tiwọn tó yẹ kí wọ́n máa ṣiṣẹ́ fún wọn nínú ọgbà bàbá wa sẹ́ndì wọn sílé kéwú ni wọ́n lè sẹ́ndì àwọn ọmọ bíi 6 wọ́n á sẹ́ndì wọn pé ẹ lọ lè kọ́ wọn ní rúùmọ̀ tí ń bẹ lọ́dọ̀ tèmi wọ́n lè ní tẹ́sítì irú tèmi tó yẹ pé nínú àwọn ilé kéwú kọ̀ọ̀kan ọ̀hún àwọn pòfẹ́sọ̀ náà ti jáde ńbẹ̀ àwọn tó jáde ńbẹ̀ ní àwọn dókítọ̀ ńbẹ̀ àwọn àfa oníwàásí ńbẹ̀ àwọn kòtòbáwù ńbẹ̀ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ tó fi ní tẹ́sítì ti tòde òní tá a bá ní a máa kà yíwọn náà á kà lọ́pọ̀. yíwọn lápá kejì.
sọ ọgbọ Àgbọ́yé sà. bí ọmọ kéwù kan bá jáde ń ru ilé kéwù nì tó wá jáde wípé Sheikh Adamu ó contribute sínú ìgbésí ayé ìhun ọgbọ Akramakumullah. ẹ̀tọ́ Ọlọ́run ló fi ráre ìhun wàláhì Ọlọ́run gbà La ilaha illallah. ọgbọ Akramakumullah. انتكم مثقال حبة من خردل فتكن في الصخرة أو في السماوات أو في الأرض يأتي بالله. Allah. ṣé o ti gẹ́tì yẹn? Àgbọ́yé sà. Náà ọ̀nà àkọ́kọ́ ni pé contribution Mọ̀lánà Sheikh Adam Sí gbèsè ayé àwọn ìgbésí ayé àwọn èèyàn Bẹ́ẹ̀ni sà. bàbá contribute sí Ìlọrin Number 1. wọn ní contribution tó pọ̀ Pọ̀. ọ̀pọ̀ Akramakumullah. ní ti Ìlọrin gẹ́gẹ́ Mashallah. ní Ìlọrin yìí bàbá wa ní contribution sí ilé àfa àgbà bọ́ọ̀ bá ń jọ máa pilẹ̀ tó yẹ kó máa pilẹ̀ ní ọ̀hún Sheikh Adam ní contribution nù lẹ́yìn Mashallah. ọ̀gbọ́ Akramakumullah. pé àwọn tó bí àwa yàtọ̀ fún wípé eré rẹ làáfà ti bẹ̀rẹ̀ o èyí ò kọ́ là ń wí o wọ́n rẹ pé àfa bẹ̀rẹ̀ lérí rẹ o ti yé báwọn a tún lè sọ̀nà tí bàbá fi contribute nínú ayé tiẹ̀ náà Mashallah. Àgbọ́yé sà. ẹ gbọ́ Àgbọ́yé bàbá. ó kì í lé àfa kọ̀ọ̀kan ni Mọ̀lánà Sheikh Adam ní contribution sí torí ẹ bá tó lọ́wọ́ Lamahatul Bilori ẹ rí contribution Sheikh Adam ẹni bá ní Sheikh Adam ọ̀ contribute sílé àfa kọ̀ọ̀kan kò kéwù nù bọ́ba yẹ kó ọba kéwù tọ́ kàtírà Lamahatul Bilori ọmọ pé Sheikh Adam contribute sílé àfa kọ̀ọ̀kan Ẹni wọ́n contribute sí Ìlọrin. Ẹ̀tún wá fi púpọ̀ kún. púpọ̀ Number 1. wọ́n wá contribute sílé àfa kọ̀ọ̀kan nílọrin Ó di méjì sà. ọ̀gbọ́n Akramakumullah. Ìlọrin gan orúkọ Ìlọrin gan fúnra rẹ̀ Sheikh Adam ní contribution lórí kẹ́lìmà Ìlọrin Mashallah. Okay. kẹ́lìmà Ìlọrin Ìlọrin. Sheikh Adam ní contribution mẹ́ Tí wọ́n mọ̀ gba ládàá rẹ̀ lọ. torí pé ẹni tó lè jáde nírú ìlú Ìlọrin yìí tó wá dé gbogbo ilẹ̀ Lárúbáwá tí ó wá dìná ìlú tó ti jáde ọ̀gbọ́n Àgbọ́yé bàbá. bàbá ó dìná yẹ Adam Abdullah Al-Ilori tẹ́nìkan ò dé Al-Ilori rí ṣáájú wọn tí ẹnìkan kò sí nínú àdírẹ́sì ẹnìkan rí bẹ́ẹ̀. Ṣáájú Mọ̀lánà Sheikh Adam. so ìwà dákọ̀ Al-Ilori àbá ní kò sí tíra tí mo wà láfì àbí kò sí ìlú tí mo dé alawasala bidoyo fil kiram alawasala ẹ jòkó kò sí tíra tí mo ṣe tẹ́yìn ní kọ́ sí pé Al-Ilori gbogbo ilẹ̀ Lárúbáwá tí n bá lọ tí n bá dákọ̀ orúkọ mi àbí kí n fi kún pé Al-Ilori kẹ́lìmà Al-Ilori ń gan fún rẹ̀ tọ́yẹ bá Lárúbáwá gan tí wọ́n bá fẹ́ pé Sheikh Adamu nísìn wọ́n fi Al-Ilori kún ni Hayyakumullah. Adam Abdullah Al-Ilori kí Lárúbáwá máa pe kẹ́lìmà Al-Ilori lẹ́nu contribution Sheikh Adamu fún kẹ́lìmà lọ́nà nù. Mẹ́ta. ó di mẹ́ta ni Bẹ́ẹ̀ni sà. wọ́n contribution tó tún wá ní fún lọ́rin ní contribution tó tún dáadáa òun ni pé bí bàbá ṣe ń jẹ́ Al-Ilori títí Mọ̀lánà ṣe bẹ̀rẹ̀ tí wọ́n fi lò ó parí wọn à stay ní orúkọ Ọlọ́rin rí wọ́n á bu ìkún ni sọ stay ní ẹyọ kan tí bàbá ní fún Ọlọ́rin ìwọ ọmọye méjì lọrin tó ti tánìsì tí wọ́n tó ń já àfa lọrin bẹ́ẹ̀ kọ́ máa lọrin ni ọ́ tó ṣe ń pè lọrin ṣe fàárì ọmọye tó ti forúkọ Ọlọ́rin lù ní jìbìtì ọmọye ìbàjẹ́ tó ti forúkọ ìjà àfa pé ọmọ àlọrin ni ọ́ ọmọye ìbàjẹ́ tó ti fi ṣe. Sheikh Adamu ní tánìsì kankan fún méjì lọrin rí. Ó di mẹ́rin. tó di mẹ́rin lẹ́yìn Ìlọrin nìkan. Ìlọrin nìkan ká tó wá sọ contribution tilẹ̀ Yorùbá ọba yẹ pé ilẹ̀ Yorùbá yẹ pé ìdílé yín àfa nìyí ń bẹ wọ́n jọmọ ilẹ̀ Yorùbá Sheikh Adamu contribution sínú ilé yín. Rahimahullah. wọ́n bá ní bàbá wọn contribution sínú ilé tí yín a jẹ́ pé àwọn àfa àti àwọn tó bí wọ ọ̀hún ó ti bá wọn ajíṣe bí àfa ni wọ́n wòye sáfà. Wòye sáfà gan pa. ọgbọ bóyá bàbá ọmọ bóyá òun sá wọ́n bá ti lè sọ pé ṣé Adamu contribution kankan nínú ilé wa ajá sí wípé ẹ ní Stanley ń gbà náà. Àwọn àfa kan sá. àwọn àfa kan ti ń bẹ ń kọ̀rọ̀ yàrá ní ẹ̀kúnlé kan wọ́n kan jù wọ́n síbẹ̀ tẹ́nìkan ọ̀mọ̀ wọn. àmọ́ tó bá já sí pé ìdílé yín ìdílé àfáà ni tí wọ́n náà sì ń lo dáúlà tí wọ́n ti ń bọ̀ wá bẹ̀ nípìnlẹ̀ Mọ̀lánà Sheikh Adamu ní contribution bẹ̀ torí kò síbi tí bàbá ò tójú bọ̀ láti pé kóun ó gbé ọlá wọn ga. ọgbọ́n bàbá kú ń bẹ bàbá òun ní Nasimu Sara tí bàbá ṣe wọ́n fi contribute sílẹ̀ Yorùbá lẹ́yìn ìgbà wọn ṣe ti lọ́rin tán. ó tún wá kú ti Nàìjíríà al-Islam fi Nàìjíríà ní bàbá fi contribute sí gbogbo Nàìjíríà pátá wọ́n fi yíwọn contribute sílẹ̀ Haúsá wọ́n tún ní contribution lé Haúsá ta Haúsá wọ̀ gbọ́dọ̀ gbàgbé àwa yí àyè àwa Yorùbá la gbàgbé la ṣàìmórí Haúsá ṣàìmórí Haúsá ṣàìmórí
àmọ́ ṣe máa ń pẹ́ àwọn Yorùbá tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí ọ̀dàlẹ̀ bí nǹkan kan èyí wọn ń bẹ pẹ̀lú wa a ṣẹ̀ṣẹ̀ máa ṣe tí wọ́n bí Yorùbá mọ̀nù ni wọ́n contribute bẹ́ẹ̀ sí Nàìjíríà wọ́n wá ní contribution fún alamu Islam alamu Islam Mawlana Sheikh Adamu ní contribution sí. o ti bá kò sí bá ọba rìn lẹ́lẹ̀ Lárúbáwá tó ọba Lárúbá ilẹ̀ ìlú tó ọba lọ tó ọba rí ọwọ́ Sheikh Adamu ń bẹ o ti bá yà kó ń bẹ kọ̀sọ́lọ́ ń bẹ nù. wọ́n wá ṣe bẹ́ẹ̀ pẹ̀lú gbogbo wàhálà tí bàbá wa ṣe mélòó làwárí tọ́sẹ̀ san orí ni tí ọjà sí wípé àbùkù ni Mawlana Sheikh Adamu ń gbà lọ́wọ́ kó wá tó wọn sì ní ẹ̀tọ́ àbùkù lọ́dọ̀ wọn ẹ̀tọ́ àpọ́nlé ni wọ́n ní. ọgbọ́n àfa. àbọ̀ bàbá ẹja mọ̀ pé láti Ìlọrin ilẹ̀ Yorùbá Nàìjíríà alamu Islami Sheikh Adamu contribute síbẹ̀ wọ́n sì máa gbára dálé gbogbo àyíká yìí dọ́là ọ̀sẹ̀. báwọn ọmọ bá láwọn ọ̀sẹ̀ san sáré àwọn bàbá wọn sì ń ṣàdúrà. bẹ́ẹ̀ni ìwọ máa pilẹ̀ ìwọ máa gbàlagbà ìwọ máa lé àfà nípìlẹ̀ tí Sheikh Adamu contribute sílé yín ẹ̀yin wá lẹ́yìn ọmọ abáyé ń sọ̀tá abẹ́ẹ̀fẹ́ rọmẹ̀ abẹ́yìn ẹ̀fẹ́ pa orúkọ bàbá yẹn rẹ àwọn tó bí yín tán bẹ́ nínú sàárè àtàwọn àjìdáàd wọ́n ń ṣépèlé yín ẹ̀ mọ̀ ni. ọgbọ́n òkú tó wà nínú sàárè tó ti lọ kí Sheikh Adamu tó dá yín Sheikh Adamu sì dé wọ́n sì jí ààyè wọ́n sì jí sàárè rẹ̀ òkú wọn sì ń tún exist.